Africa Content TV. Wọ́n láti kọ́ ọ̀kadà ní òmùlẹ̀ bá àti wọn alàgbègbè tó ní pé mo débi torí tí bá pẹ́ débi onínáwó làbàgàbà àsìkò ní pọ́ kí ló kàn ó dọ̀bù kẹ̀ stasi kẹ̀ gbogbo àwọn tí mo pè làbàgàbà àti wọ́n ti bínú lọ our depletion of contract wọ́n á ní wọ́n gbé wà nílé ẹjọ́ ṣé ẹ kó rí bẹ́ẹ̀ òkun lè bá a sí máa ra ẹ̀fẹ́ kún lórí lọ́mọ́. ìjọba nílùú nàìjíríà àwọn àìsàn tí wọ́n làbàgàbà àti ọlọ́jẹ́ gbọ́ àmọ̀gbọ́n tí ẹ máa gbọ́ làbàgàbà àti ìjọba Babátúndé Rájí Fáṣọlá ẹ̀yin lẹ́lọ́nà ẹ̀yin ni mínísítà tọ̀nà bàṣọ ẹ bá àwọn òṣèṣe òkun lè bá a sí máa aláàfin kó jákèrè aláàfin fúráìtọ̀ bóyá tó bá ṣọdún ilé atán gbogbo àwọn tó ti ìtúnafù bá ń ṣe ojú bóyá bàbá tún padà dé lábàgàbà àti kí ló máa ṣẹlẹ̀ àwọn clubs ìkúnlẹ̀ bá àti wọn láàfin mẹ́rin lọ́mọ ẹ bá àwọn àmúṣe ìkúnlẹ̀ bá àti wọn aláàfin wọn tó ṣe ilé atán tẹ́bàdẹ̀ máa ń ṣe òru ni ẹ ṣe làbàgàbà àti ẹ má fọ̀sán ṣe ẹ má ṣiṣẹ́ kárí ni òru ni ẹ ṣe ẹ̀tọ́ náà yóò làbàgàbà àti látàgbé méjìlá òru títí dàgbé márùn everyday ẹ má ṣiṣẹ́ ọ̀sán làbàgà ẹ má ṣiṣẹ́ kárí ni ìyẹn go too fast and still ajíbọ̀ àpá àti wọn àpọ̀ lásán fọmọlọ ẹ̀bí alábíọ́pọ̀ brighton tó bá dé inú gọ́ọ̀mẹ̀ntì òkúnlẹ̀ làbàkà aláàbí ká tó dídí torí pé one step before another ẹ jẹ́ ká mú ṣiṣẹ́ tẹ́lẹ̀ kórì tó lọ kórì sẹ́ńtò. torí tó bá ọ̀rì sẹ́ńtò tó bá ti ṣe ìṣí rẹ̀ ayọ̀ dúró mọ̀ fẹ́ tọ̀ kò sí ẹlọ́rọ̀ ẹ̀rọ pé. Wọ́n sẹ́mi fún alọ́dà. Ẹ̀jẹ̀ ká mú sí sẹ́ńtẹ̀lẹ̀. Orí tó lọ ní sẹ́ńtò. Orí tó bá ọ̀rì sẹ́ńtò. Tó bá ti ṣe ìṣí ẹ̀. Pilot dúró mọ̀ fẹ́ tọ̀. Kò sí ẹlọ́rọ̀ ẹ̀rọ pé. Àlàní mọ́nìjọ́ rè. Àbáwọn ṣeré. Ìjọba mọ́nìjọ́ àríyá. Ẹ̀gbọ́n náà borí lè ṣílẹ̀ o. Bàbá wọn ṣe sílé. Bọ́ọ̀lù ọmọ bá ṣètò mọ́. Bàbá wọn kó mọ jáde. Èyí lọ́jọ́ tí ayọ̀ mi bá dé ìmọ̀ràn ìbá mi ṣe. Báyìí bá mi ṣe kọjọ́ náà lò ládùn o. Èmi pẹ̀lú ẹ o. Ìrì akárí jọ̀wọ́ mi o. Jẹ́rìí tó bẹ̀rẹ̀ lọ́dọọdún o. Èmi la jí bóyí. Èmi láàrin ìpòríyà o. Orí ní kùtù ó lórí wà níjẹ̀. Ó yá torí gbọ́. Èrè wá sí ilé ojú ọ̀run. Ọmọdé bàbá ní ìpè ṣùgbọ́n wọ́n ò pé ṣùgbọ́n kẹ́kẹ́ wá fẹ́. Tọmọdé bàbá ní ìpè ẹ̀pà. Àwọn oṣù lóko. Tọmọdé bàbá ní ìpè ẹ̀pà. Wọ́n pọ̀ oṣù lóko. Èmi ò tán tó bẹ́ẹ̀ nìkan lẹ́ẹ̀dínà mi. Ó ti lè mọ̀ ní pé sáà tí ló lè ṣòro gbogbo. Èmi ò gbàgbọ́ kẹ́nìkan lè dínà mi. Èmi ò mọ̀ ní pé sáàtì ló lè tó gbogbo. Ó tún wá ní bá pàṣẹ. Ẹyin tí bá dá kìí. Ẹyin tó pọ̀ fún. Ẹyin tí jẹ́ máa ń tẹ̀lé. Bọ́ọ̀sì owó sẹ̀lẹ̀ kàtà níbi ojú ìtọ́sán.
gbogbo olóṣù àdúgbò yìí ra ìdùn àsìkò ẹni. ọkọ̀ olóṣù àdúgbò yìí òun lẹ́kọ̀ olóṣù àdúgbò yìí ẹ̀fọ́ kò ó lè wò ṣe mọ́ ó ti dọ̀kọ̀ ọ̀dàn rébù. ọkọ̀ ẹni ọlọ́run rébù méje. ó ṣe ọlọ́run rí wọn jẹ fẹ́rá. lẹ́yìn ọlọ́run òkè ọlọ́gbọ́gbọ́. Eya la fi ọ̀rẹ́ ẹsẹ̀ kó la bá ka ọ̀ma so. Asalat, Tabasco. Number 2. Okay. Number 1 nígbà jáde ara yóò pátápátá. Ọ̀gá pẹ́ ọlọ́pọ̀ ọmọ ṣe é. Asalat ni màá tó ná. Èèyàn tó já ní ìwé tó rọ̀ ṣe é múrí. Ta ló wá sí pé ṣé wàá rí nǹkan ní? Òṣè àsọ́là márúwá. Onímárúwá fẹ́ nira àlékò. Gbogbo tí ìta àkùnlé. Nọ́mbà 2 tiwa Lagos State pátápátá. Iṣẹ́ ti yàtọ̀ lẹ̀ nọ́mbà 2 ìlú tiwa o. Ó lè pè ní nọ́mbà 1 pátápátá. Onímárúwá Lagos State ìdàlàmú. Rod National Progress Obaso. Àlàbí akẹ́kọ̀ọ́ àìjọ. Ta ló bẹ̀ pé ṣé wọ́n ní nǹkan ní? Òjì àsọ́là àti ẹ̀bá tọ́jú Olúwa. Èèyàn gúnlẹ̀ akẹ́kọ̀ọ́ àìjọ ṣo. Olúwa ló mọ̀ orí sí ti fi wáyé. Ọ̀rọ̀ mi, Sàlàkútà gbogbo afọ́, ó ti pọ̀. Àbí ọ̀pẹ lọ́kọ̀. Bàbá kan ló mọ̀ orí sí ti fi darí. Ó máa tún wo àkì tó wà. Èè bá bọ́ mi ò gbọdọ̀ èè má má rí. Tọ́bí mi lọ́mọ sílẹ̀ sáyé. Asalat. Ó dára kí á ń jẹ́ nǹkan inú ó ní múlì lásìkò ọ̀kadà àjẹkùn lẹ̀ ọ̀nà ẹ̀ẹ́mọ̀ṣọ́ aṣọ òṣè aṣọ Asalat director gbogbo tí rí táyà number 2 gbogbo Lagos State aṣọ. Asalat director ọ̀pá wa gbogbo agogo yìí. Promoter 70 olódò Asalat director lòun ti ń ṣiṣẹ́. Ọjọ́ 70 tó gbọ́ fújì ìyẹn ọmọ wa. Ọ̀kadà ló kún mi mo bí iná ṣó. Ọ̀kadà ló kún máa ń rí iye wọn ṣó. Eré ọdún ni o. Asalat. Eré ọdún ni. Ìwọ yìí ẹ̀mí ìkáwá. Eré ọdún ni. Ìwọ yìí ẹ̀mí ìkáwá ká tún wá. Ìwọ yìí ẹ̀mí ìkáwá.
oyè mi kà wá ọpẹ́ ọlọ́kọ̀. oyè mi kà káwa o. Asolo director yes sir. ọ̀pẹ́ ọlọ́kọ̀ ọ̀gá ọmọ lọ́kọ̀. Asolo director yes sir. ọ̀pọ̀ ọlọ́kọ̀ ń gbọ́ kí ló dé ọmọlá ilé ìṣẹ̀lẹ̀ la. ọmọ abidjan gbogbo àjọ wa ọ̀yí ló bá yẹ. àṣì àwùlò kọ afọ gbàdó ọ̀fì ẹ̀ yọ̀ǹgbàlẹ̀. oye kò filling station mọ̀ ọ́n ṣe o. ìjọba lówó ọ̀gbọ̀n. oye kò filling station ìyàwó ọmọ tó sọ alájọ bí. gbàdó ló kọ ẹgbẹ́ tó alájọ bí ni mo gbé ìwé ká ẹ̀ o. ìlànà oyè ògbè mọ̀ ọ̀dún náà. àṣì àwù. èèyàn bí ọlá ọlọ́run o. àbúṣe ilẹ̀ sọ́mọ́ abidjan gbàdó. ó kárí oyè ògbò. àṣì àwù sórí yọ̀ǹgbàlẹ̀. ó kárí oyè ògbò. ọmọ náà ìyá alájọ bí ṣe ń wọ̀ ògbò. ẹ tọ́jú olùpèrè ọ̀gá pátápátá olùpèrè fún ó sì bá wọ̀ o. ó kárí ògbò. ògbò lẹ́kọ̀ọ́ ilẹ̀ ògbò. Yàrú sórí ni. owó lẹ́kọ̀ọ́ ló ná. Ọlọ́wọ́ owó elépo nílé náà. Àwọn ọlọ́rọ̀ méjì o lójó elépo lọ́rẹ̀. Wọ́n fojú bàrà ó ọmọ. Yọ̀ǹgbàlẹ̀. Ọmọ fojú bàrà ó ọmọ. Yọ̀ǹgbàlẹ̀ olólo. Fìgò ọba mi jà wọ́n mọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ olólo. Adéwọlé alájà ń súnmọ́ mọ́ jígolo ṣankan. Àmàlà sálà wá ṣe lọ́jọ́ tí ní alájà tó ń kọ́ àmàlà sports. Ibà rọ́kì bù tó ń kọrin jà mọ́ 7 kí gan lè mi ń jẹ́. Ẹ̀rí mo ṣẹ̀ṣẹ̀ dé kó méje yìí mi ò dé bí rí. Ẹ dákun níbo náà pé bí méjèèjì mọ̀ yẹ ṣàlàyé ká gbọ́. Òkè. Èkó náà pé bí 7 yìí tó ń kọrin. Adéwọlé alájà ń súnmọ́ mọ́ jígolo ṣankan. Torí mo kọrin ìmọ́lẹ̀ ayọ̀ kó tán sáàyè mi. Ọba tó tàn mọ́lẹ̀ sáàyè mi. Ìmọ́lẹ̀ ayọ̀ kó tán sáàyè mi. Ọba tó tàn mọ́lẹ̀ sáàyè mi. Ibà rọ́kì bù tó ń kọrin jà mọ́ 7 kí gan lè mi ń jẹ́.